báwo ni ọ̀rọ̀ jíjẹ mufti ṣe jẹ́ gangan? Mufti pọ̀ láyé, ṣùgbọ́n mufti táwa ń sọ̀rọ̀ ẹ̀ mufti aládùn gangan, ẹ̀ tó bá jẹ́ tó mọ̀ pé òun jẹ́ bẹ́ẹ̀ ni ó jáde tí ó wàá sọ pé òun náà bá wí. Báwo lọ̀rọ̀ mufti jíjẹ ṣe jẹ́ gan, báwo lè wáyé bàbá? Ṣé àjọmọ̀ ẹni tó fún àáfàá tó jẹ mufti ní mufti tẹ́lẹ̀ náà ti jọ mọ̀ ọ́n lẹ̀ tẹ́lẹ̀ ní tó fi fún ní mufti ni, àbí bàbá wa Mudiru Markaz wọ́n ní ìwọ̀ lórí mufti tí àáfàá mufti aládùn ìjẹ, tàbí wọ́n jẹ fúnra wọn látọwọ́ ìjọba kan látọwọ́ ẹnìkan ni, àbí iṣẹ́ tàwọn gan fúnra wọn náà fi gba mufti tán jẹ lẹ́nu? ẹ ṣe púpọ̀ lórí ìbéèrè tẹ́bìrì fún yìí. Àkọ́kọ́ náà ní tabawo nígbà tí bàbá wa tí wọ́n kọ́kọ́ jẹ́ mufti àkọ́kọ́ fún gbogbo ìlú Ìlọrin, bàbá wa ọlọ́lá wa bàbá wa Sheikh Muhammad Kamaluddin Al-Adabi rahmatullahi alayhi, mo rò pé àwọn ni àkọ́kọ́ mufti tí wọ́n kọ́kọ́ jẹ ní Ìlọrin, tí àwọn tí wọ́n tẹ̀lé wọn tí wọ́n fi tẹ̀lé wọn, àwọn tó tẹ̀lé wọn tí wọ́n fi tẹ̀lé wọn. Mo rò pé tá a bá wo aládàá wọn ní ìlú Ìlọrin, àkọ́kọ́ náà bàbá wa ọba ìlú Ìlọrin, ẹ dákun ẹ jẹ́ á ṣe ṣéwù wallahu ya'simuka minan nas la takhafu darkan wa la takhsha. Bàbá náà bàbá dáadáa ni bàbá náà, wọn náà kódà kó bá wa ṣàlékún àlàáfíà wọn, kó bá wa ṣàlékún àlàáfíà wọn, kó bá wa ṣàlékún àlàáfíà wọn. Bàbá àtẹ̀mí púpọ̀ ni wọ́n. Pé ọmọdé kì í pàtà àgbàlagbà lópin ìgbà tágbàlagbà wọn bá ń bẹnu ayé, àmọ́ yàn lè ṣàlàyé níwọ̀n bá tó bá ní ọmọdé nípa àgbàlagbà. Ó pé ńgbà tí bàbá wa ọba ìlú Ìlọrin kò ní bọ́lá kódà kún kọjá rí wọn pẹ́, kí wọ́n tó dé àléfà àwọn bàbá wọn ni Ọlọ́run ti ní kí n súnmọ́ wọn díẹ̀. Wọ́n yìí wà ní sábìsì nígbà náà, wọ́n sì ń gbé ní Ìkòyí, kódà àdúgbò Ìkòyí, ilé tí wọ́n ń gbé ní Ìkòyí lu gáàdì lórúkọ àdúgbò ọ̀hún ti máa ń lọ bẹ̀. Kódà mo lọ bẹ̀ rí tílẹ̀ ṣú tẹ́wọ̀n bàbá náà fẹ́ kí n sùn. Bàbá wa Sẹ́ríkì Sálámà, bàbá wa Alájà Yúbà, Ọlọ́run kó járí bàbá náà pẹ́, Ọlọ́run kó túbọ̀ ṣàlékún àlàáfíà wọn. Bàbá náà mo bá bàbá náà ń bẹ̀ dáadáa. Kí ni mo wá fẹ́ fàyọ níbẹ̀ ni pé ìfẹ́ tí bàbá wa ọba ìlú Ìlọrin ní sí Sheikh Adamu púpọ̀ gan débi pé wọ́n fẹ́ jẹ́ kí n sùn nílé lọ́dọ̀ àwọn nílùú gáàdì lọ́dún náà. Pẹ̀lú ni mo wá wò pé mi bá wá sùn, mi bá wá jí kí ní màá wá bèrè pákó ní màá bèrè ní àbí búrọ́ọ̀ṣì, ara tì mí fún sísùn, mo gbà yọ̀ǹda, wọ́n sì yọ̀ǹda mi lọ́jọ́ náà. Àǹfààní rẹpẹtẹ náà ni bàbá náà ṣe fún mi níjọ́ náà tí mo sì mọ́ lórí. Lábẹ́ bẹ́ẹ̀ ńgbà tí bàbá wa ọba ìlú Ìlọrin tán náà wọ́n á yàn wọ́n sáàyè wọn ni sẹ́ńtà àgbòrò ni wọ́n kọ́kọ́ wà kó tó di pé wọ́n padà wá shift lọ sí area palace. Ní bí èrò ti pọ̀ tó ń jọ́nà ẹgbẹ́ bàbá ni mo jòkó sí nílẹ̀ ẹlẹ́ báyìí. Wọ́n rí i pé mo ti dé bí èrò ti pọ̀ tó. Àmọ́ gbà tí àṣẹ àyè ń dé, òun náà ni ẹ̀kọ́ táwọn láti kọ́ lára Sheikh Adamu wípé bàbá Sheikh Adamu ka ilé nǹkan ilé àṣẹ, ilé àwọn àjọpọ̀ àwọn ẹni Ọlọ́run. Ó jẹ́ kí bàbá ní ọmọ púpọ̀ fún ilé náà. Fọ́nmọ́ náà ni bàbá ṣe títí kí bàbá wa ọba ìlú Ìlọrin ti jẹ́ta, tí wọ́n jẹ́ bàbá fún bàbá wa ọba ìlú Ìlọrin tòní, wọ́n lọ kó dàkún kó bá wa ṣàlékún kí àlékún jẹ wọn, wọ́n lọ kó bá ṣe fún wọn. Ìfẹ́ wọn náà ni bàbá wa ọba ìlú Ìlọrin tòní ní. Orí ta bá wo bí wọ́n ti ń jẹ́ oyè mufti, bàbá wa Sheikh Kamaluddin Al-Adabi, wọ́n lọ dàkún kó bá wa kẹ́ wọn, àti àwọn tí wọ́n tẹ̀lé wọn ni wọ́n jẹ kíní ọ̀hún. Àmọ́ mo rò pé nígbà tí bàbá wa ọba ìlú Ìlọrin débẹ̀, wọ́n rí pé ẹja tún fi kíní òun sí ààyè ibòmíì náà, torí pé àwọn méjèèjì yìí, bàbá wa Sheikh Kamaluddin Al-Adabi, bàbá wa Sheikh Adam, èyí ṣe pé àwọn ni àfá àti Ìlọrin nìkan ní. Ìlọrin ìlú tí ń produce ẹni Ọlọ́run ni, bọ́lá wọn bá ti ṣe ìkẹ́ fún Ìlọrin nù. Bí ìgbà tí èèyàn rí àgbàdo sínú ilẹ̀ ni, nígbà tí ó bá fi tó jọ́ kejì jọ́ kẹta tó ní bá ti dá sí dáadáa, yóò bẹ̀rẹ̀ sí ní wòní bí Ọlọ́run ti ní kí yá àfá ọmọ ogun Ìlọrin nù. Òun náà ni tá a bá lọ sí Central Mosque wa ní ọjà ọba ń bẹ̀, àwọn bàbá méjèèjì yìí wọ́n ní ààyè báwọlé tó ń fowó kọ wọn sí. Ṣùgbọ́n tó òun náà ní ìlàmì láká wọn nínú iṣẹ́ tọ́nà ní pé kí wọ́n rí ṣe fún Ìlọrin náà ni bàbá ọba ìlú Ìlọrin yìí fi wò wípé ẹja compensate both sides ni ọ̀rọ̀ pé wọ́n á jẹ mufti mi o, ààyè báyìí ní lọ, tí ń túmọ̀ sí pé ààyè Sheikh Adam ní lọ. Torí tí ò bá rí bẹ́ẹ̀ ni bàbá Mudiru Markaz wọ́n ṣe wáàsí kan lọrin
tí wọ́n sì ń sọ ń bẹ̀ pé àwọn òní mufti jẹ àmọ́ tí bàbá ọba ìlú Ìlọrin bá yànda rẹ̀ fáwọn àwọn lẹ́ni táwọn ò fún ṣe mọ̀ pé odidi ọ̀rọ̀ ni ìyóò àkọ́kọ́. ẹ̀kejì nígbà tí wọ́n lọ bá bàbá ọba ìlú Ìlọrin láti lọ́ọ́ dá ọpẹ́ àwòrán náà fọ́tò ọ̀hún ń bẹ lórí kìíní tí wọ́n ń sọ bẹ́ẹ̀ pé bàbá Lágége wọ́n wá tọrọ oyè fún ọmọ wọn wọ́n wá gba oyè fún ọmọ wọn káwọ ọ̀rọ̀ méjèèjì yìí ká yẹ̀ ẹ́ wò láti pé odidi gbólóhùn ọ̀rọ̀ méjì tí ó ní àfiyèsí ni tó túmọ̀ sí pé kíní òun oyè òun àti ibì kan ló ti wáyé àti bó ló ti wáyé láti Khadra Sheikh Adam Abdallah Alori tí yóò fi lọ bẹ́ẹ̀. èmi yìí gẹ́gẹ́ bí ẹnìkan nígbà tí ọ̀rọ̀ oyè náà wá dé wọn rògbòjọ jimá báyìí ni wọ́n announce ní mọ́ṣáláṣí jimá lọ́dọ̀ bàbá wa ọba àdúgbò ni pé lágbájá báyìí wọ́n ti fún ní nǹkan báyìí pẹ̀lú ògùn Ọlọ́run nígbà tí Ọlọ́run sì kádàrá pé kí n wà lọ́rin bí àáfàá náà ó bá rí èèyàn ní ijọ́ kejì ijọ́ tí wọ́n kéde oyè ohun tí ó bá rí èèyàn bí n bá jẹ́ ní àkọ́kọ́ yín sì jẹ́ ní ẹ̀kejì àbí kí n jẹ́ ní ẹ̀kẹta lémi àtọ̀rẹ́ mi tàjọ lọ mo sì bá wọn mo bá ẹ̀gbọ́n rẹ̀ ń bẹ mo bá wọn àbúrò rẹ̀ méjì ń bẹ obìnrin kan ń bẹ láàrin wọn wọ́n jẹ́ mẹ́ta gbólóhùn táwọn irun náà sọ wọ́n rí mi báyìí ní ẹ̀yin ni o ẹ̀yin ni gbogbo o ẹ̀yin ni o tí yín ni o lọ́yà fi ríra pẹ̀lú bàbá náà kódà àníyàn lílọ mi náà ni kí n ṣe sálámà ká sì kíra pé a kú oríire orí ọkùnrin yìí gùn títí kó má níbi tó ti wá tí ohun tó kùn bá wá gùn títí tó níbi tó ti wá tí sì ń jẹ́ àtipasẹ̀ ọ̀dọ̀ mi ló ti wá síbì kan tá a lo orúkọ dáadáa síbẹ̀ kò sí láì fi ń bi ká dunnú pẹ̀lú ẹ̀ ló dẹ̀ ń lọ bẹ̀ nígbà tá a sì débẹ̀ akíra ó jásìkò táwọn náà fẹ́ jáde lọ́wọ́ kí àwọn ìmáàmù bàbá ìmáàmù Fìlàní ọ̀nà kó dàgbọ́n wa ṣàlékún kẹ́ wọn bàbá wa ìmáàmù Mẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ ni bọ́dà wa tí mo sọ pé tó ń jẹ́ ẹ̀gbọ́n fàáfàá yìí akíndàkùn ṣé akíndàkùn àdó àwọn ìmáàmù làwọn lọ àfáà yìí náà fún ara rẹ̀ náà sọ pé èmi ni mo dé yìí àwọn sì ti fẹ́ jáde bó ni kò sì ní táwọn ọlọ́run kí n jòkó òkun láfijọ́ lọ akí àwọn bàbá ìmáàmù tán nígbà tó sì já sí pé mi ò lọ bẹ̀rún láti lọ dó kó láti lọ dáwọ̀ ẹ̀kẹ́ kíkí ni mo láníyàn rẹ̀ láti lọ mo sì níbi òmíì náà tí mo lọ pẹ̀lú gbọ́dọ̀ nígbà tí kó wá dìde lọ́dọ̀ bàbá ìmáàmù tí kó wá wọnú ọkọ̀ ìdágbére fẹ́ẹ̀ kan mọ́ èmi kọjá bíi tèmi ń lọ lọ padà wá pè mí wọ́n láyé tí ẹ̀ mọ́ pé àfáà ẹ̀hún ló pè mí ohun ẹ̀gbọ́n ni mo pè é wọ́n ta ní sọ̀rọ̀ tí mo sọ bí wọ́n ti kọ́ ti fóònù nù lẹ́yìn ìgbà wọn náà ni wọ́n wò pé ohun tí mo gbọ́ yìí ó fẹ́ jo ohun ẹ̀gbọ́n gan ni mo pè é mo bá fi pè padà lọ́dọ̀ wá di àfáà olóye àfi bó ti padà ṣe wá di pé rárá èmi ni mo jẹ́ èmi ni wọ́n wá láti fún kì í ṣe ìyànda àtọwọ́ ẹnì kankan èyí ṣe táwọn èèyàn rí báyìí tó já sí pé àfibi sólóore làwọn èèyàn tí ò bá kí ń ṣe pé àfibi sólóore làwọn èèyàn ni wọ́n dìde fún ọ ìta ní jẹ́ bí ààyè yín òun ta ló ti jẹ́ rí ń bẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ ní pé kó wá ń tọ̀rí kí ìyànda Sheikh Adam ìyànda bàbá Abdul Markaz tó wá gbà tó dára ibẹ̀ kan ló ti rí mọ́ ṣé ìwà nínú wa ìjẹ́ ni ọlọ́run àmọ́ ìntẹ́fùrù antum bẹ́ẹ̀ ni ara ṣé Adam kọ́ ló ní ìntẹ́fùrù antum lọ́dọ̀ ara kì í ṣe ọlá Sheikh Adam kì í ṣe ọlá bàbá Abdul Markaz ló fi rí títóbi rẹ̀ ló débẹ̀ kò sí wàhálà ìntẹ́fùrù antum wa man fil ardi jami'an fa inna Allaha laganiyyun hamid ọlọ́run ibi tí orí ti wáyé ọlọ́run ti ń dá ọpẹ́ fún bẹ́ẹ̀ ọlọ́run ti ń ṣàdúrà síbẹ̀ bí wọ́n bá mọ̀ kò sí láì fi ń bẹ̀ ẹbí bò ti mọ ti bàbá wa tó dá gbogbo tọ́nà ní kókó dá gbogbo ẹlẹ́yìn ẹbí bò ti rí náà nù tó fi jẹ́ sí pé bàbá náà ní oríyàn kankan tó kọ́kọ́ fi ta inú ayé rẹ̀ àbí kó gbé àìlójútì kó gbé dìde láti ọ̀dọ̀ rẹ̀ síbẹ̀ so ibi oyè yìí náà wá ní ẹni pé ọ̀rọ̀ ìgbésí ayé ó ti mú lọ́mú lẹ́mìí rẹ̀ púpọ̀ ju bó ti yẹ lọ torí tí ò bá rí bẹ́ẹ̀ ni àfáà wa kan dìde sí pé bí wọ́n bá mọ̀ pé ó padà wá ju oyè báyìí ó wí nǹkan báyìí sí gbogbo ayé àwọn torí pé ó ka oyè kún ju bó ti yẹ lọ ó tètè bọ́ta ó ṣàtúnṣe lórí ẹ̀ ẹ dákun gbogbo èyí tó sọ fún Sheikh Adam tó sọ sínú ọgbà tẹ́ ti ké látijọ́ tó ti ń sọ tí gbogbo àwọn èèyàn sì ń wí fún ọ pé ìwọ yìí nǹkan náà ló dìde
ọlọ́jọ́ orí rẹ̀ ló ń bú àfa rẹ̀ ló ń bú ilé àfa rẹ̀ ló sì ń bú ibi tó ti kéwú ǹjẹ́ o ṣàtúnṣe lórí ẹ̀ ǹjẹ́ àtúnṣe wáyé lórí ẹ̀ pé o tó èyí tí wọ́n ní mo sọ o bẹ́ẹ̀ ni àṣìṣe ni o àṣetánì ló gbẹnu mi sọ̀rọ̀ àmọ́kọ́lọ́ kó yáàfì mi bàbá náà tí mo sì sọ sí àti ààyè wọn tí mo sọ sí kọ́lọ́ kó yáàfì mi pẹ̀lú ẹ̀yìn orí iṣẹ́ látijọ́ ọ̀hún táwọn èèyàn ò sì yé sọ àmọ́ gbà tó já sí pé ọ̀rọ̀ ayé òun náà ni èyí tí àbá náà kó mọ́yà ayé nu ìwọ ló múra máa ṣe lọ bí àlàyé bẹ̀rù bó ti jẹ́ nu. Allah khairan jaza. Allahu akbar kabira. Alifa, ṣe ń bẹ́ ń tòsí? Ṣé mo wà pẹ̀lú yìí? Mo ń gbádùn yìí. Bismillah. Mo lérò pé gbogbo ẹ̀yin tẹ́ wà ní comment section. Mo bí mo pé gbogbo ilẹ̀ understand ìbàyánu bàbá wa dáadáa lórí ọ̀rọ̀ bí òye ṣe wáyé. Mímọ̀ àti kíkọ́yàn nílé kéwú. Tí àpá aládò yìí tó ń ṣe àyà gbangbangba tó ń jáde tí wọ́n ń ṣe nítorí pé bàbá Modúrù Markaz jẹ́ ká mọ̀ nínú tẹ́fsìrì wọn lọ́dún yìí pé ìwé nìyí mo wọ kíláàsì kọ́ ẹ̀. Ṣùgbọ́n àpá yìí náà látara ń pé àìmoore náà dẹ̀ ni tó ti ń bẹ nípìnlẹ̀ lára wọn. Wọ́n wá torí ẹ̀ wọ́n jáde wọ́n wá ṣe fídíò ń pé bàbá wa Modúrù Markaz pé wọ́n ní àlápọ̀ wọ́n ní àṣẹ kan lórí àwọn àbí wọ́n ní àǹfààní ìmọ̀ kan tó ṣe fáwọn rí pé wọ́n pa àwọn rí. Mo dẹ̀ mọ̀ pé gẹ́gẹ́ bẹ́ ṣe jẹ́ ó hàn sí ju àwa lọ. Kí lẹ lè bá a sọ láàrin yẹn? Bismillah àbá. Ṣé bàbá kọ́ wọn ní àbọ̀ kan? Ní ṣókí níbi lórí ìbéèrè tí ẹ béèrè fún ó ní pé bàbá Modúrù Markaz ti sọ ọdún táwọn bẹ̀rẹ̀ ẹṣẹ́ láti máa kọ́ àwọn ọmọ ilé kéwú wọ́n ti sọ ọdún náà Ọlọ́run sì ṣe wọ́n ní ibi tí ò sílẹ̀ láti ń jiyàn jàkadì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti jáde láwọn tí ó dá sí pé wọ́n bára wọn nílé kéwú wọ́n sì jẹ́ sí ní àfúnra wọn wọ́n ti sọ síta pé àáfàá àgbà ni Modúrù Markaz tó sì ti bẹ̀rẹ̀ ẹṣẹ́ tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní wọ́ta òjì kọ́ àwọn ọmọlẹ́kọ̀ọ́ tọ́wọ́ wá dì sí tí àáfàá náà bá wá jáde tó ní rárá wọn kọ́ òun ó sì ní pé àáfàá kan ló kọ́ òun ó dà èmi wá ní ìbéèrè tí mo fẹ́ bi ọ́ àáfàá tó ló kọ́ òun tí ń jẹ́ kan nù wa tó ló kọ́ ó tẹ́tẹ́rà síwájú ó sì kọ́ ó gbàgbé ni pé ó kọ́ ọ lẹ́kọ̀ọ́ rí tó fi àtàkì rẹ̀ níwájú ilé bàbá rẹ̀ ní ọdún tí mò ń sọ yìí kan náà àwọn ìyá wa ló ṣàìsí tí wọ́n jẹ́ ìyàwó fún Sheikh Adam táwọn ṣe fìdáhùn nínú ilé Sheikh Adam ní Surulere yẹn yìí bó ti rìn bó ti lọ bó ti bọ̀ lórí pé àfi kóhun ṣáà sọ̀rọ̀ ń bẹ̀rùn àfi kóhun sọ̀rọ̀ ẹ̀wù òun náà ló gbé wá ó sì rí wọ́n sì gbé kinní fún lóòótọ́ kó ṣe wá sí àwọn gbogbo tó ti ń ṣe wá sí gbogbo ọwọ́ rẹ̀ ń gbọ̀n torí pé ó mọ̀ pé èyí tóun ò tó lòun fẹ́ ṣe ẹ̀ṣẹ̀ lé ní ẹ̀kejì mẹ́ àáfàá tó wá ní kó kọ́ ó kéwù yìí ṣó mọ bó ṣe àtáàkì rẹ̀ ń jọ náà ṣó mọ èsì táàfà náà fún ọjọ́ náà ṣó rántí rẹ̀ láàfà tó ní òkè olọ́dọ̀ rẹ̀ tó ń túmọ̀ sí pé kò sí kan nínú ọmọ Sheikh Adam tó rẹ́dí àti náà níyàn dáadáa pẹ̀lú àfẹ́kàn àwọn tí wọ́n ti ń bẹ lórí ìjókòó lọ́dún náà nígbà tí ìṣẹ̀lẹ̀ ìjókòó fìdáhùn òun ṣẹlẹ̀ àáfàá tó ń sọ pé kó ń kéwòn ló ṣe rọ́ ìdùn ìwọ ló rìn bó ti ṣe wá sí ṣé o mọ bẹ ti àtàkì ara yín jọ náà ó rántí kó kàn ń ké mọ́ níwájú ilé bàbá ẹ̀ nínú ilé bàbá rẹ̀ ẹ jẹ́ ká wò ó ẹni tó ti dìnáì Modúrù Markaz ṣé kò tí dìnáì àfáà tó lóhun kó tó kọ́ òun pé òun náà kò tí dìnáì rẹ̀ báwọn torí tí ìyàbá mọ̀ pé òun ìyàn kan níwọ̀ lọ́wọ́ òun ìwọ̀ òun náà ni ó mọ̀ sọ́sọ́ ó jẹ́ ìdáhùn lórí ìbéèrè tí ẹ béèrè fún. Masha Allah, alhamdulillah, tó fún àlífà ní ààyè láti lè bẹ̀rẹ̀ sí gba ìpè látọ̀dọ̀ àwọn tí wọ́n fẹ́ pè wọ́n. Mo sáré ní ìbéèrè kan. Mo ṣe sáré béèrè. Mo fẹ́ sáré clarify kankan ní. Ok, bismillah. Ó ti yé gbogbo wa gbangba pé àáfàá aládò yìí n tó ṣe ni pé ẹni tí ò múre number 1 ni wọ́n lákọ̀ọ́kọ́. Wọ́n wá jẹ́lẹ̀ kejì, wọ́n jẹ́ nìkan tó fẹ́ ṣe divide and rule látara pé àìgbọ́ra ẹni yé tí ń bẹ lára àáfàá wa tọ̀hún àti bàbá wa Modúrù Markaz ló fà á tí àáfàá yìí fi ń fẹ́ máa fi èyí tó jẹ́ oore tí Modúrù ṣe fún wọn náà fi lọ́ọ́ tì sára àáfàá tọ̀hún. ìwà gbáko àìmoore àti ìwà gbáko ẹni tí ń dalérú ní máa ń ṣe bẹ́ẹ̀ ẹni tó bá sì ṣerú ẹ̀ kò ní lẹ́yìn
kò sì ní ẹni tó gbẹ̀yìn àbí tó bá túbà illa man taba àbí tó bá túbà lókè. إلا من تاب من بعد ظلمه وأصلح wàláhì إن wàláhì الله يتوب wàláhì عليه إن الله غفور رحيم. wàláhì bó ṣe rí gangan nìyẹn jazakumullahu sheikh.